Cherry, one thing I hate in my life, I hate àbòsí. Mo hate kí ọmọ ṣàbòsí. Àbòsí ni mo hate láyé mi. Call a spade a spade. Ẹ jẹ́ kí n sọ fún yín. Tá bá wí, a máa kú. Tá bá wí. You are loving my glasses. Thank you so much. It's Christian Dior. It's Dior. Thank you so much. Yeah. Èmi náà ní kí n logo wá ni. So that kí n má wojú che rárá. Yeah. Am I communicating? Tá bá wí, a máa kú. Tá bá dẹ̀ wí, ọ̀run la máa lọ. Reason I'm out this evening. One thing I hate in my life, kéèyàn máa ṣe àbòsí. Àbòsí ni mo hate jù ní gbogbo ìgbésí ayé mi. O lè ṣe anything, but tí ọ̀rẹ́ bá ti ń jọ mọ́ àbòsí, tó ti ń parọ́, we will be coming out to debunk your lies. That is why I am out here this evening. It might be a long chat, yeah, but bear with me. Ẹ mọ̀ pé chat mi is not a boring chat. Ẹ máa rẹ́rìn, a dẹ̀ máa violence, a máa touch gbogbo bí tó jẹ́ ká touch. Am I communicating? Yeah. So let's kick off. I want to welcome everybody that is watching me this evening. Whenever you're gonna watch me, I want to say hello to you. Good afternoon, good morning, good evening, good night. What time and which country you're gonna be watching this video from? Gbogbo yín ni mo kí o. Mo bẹ́ni kankan yín odi o, mo bolodi kankan yín, àbí bá lọ ṣe máa sọ. I give honor to woman honor is due. Mo fi ọ̀wọ̀ fún gbogbo ẹ̀yin tí ọ̀wọ̀ wà fún. Ẹ ṣé mo dúpẹ́. And to everyone that is coming online to join this chat, to everyone that is sharing this video, ọwọ́ tẹ́ fi ń share, ọmọ lẹ máa fi gbẹ́jọ́, owó lẹ máa fi kà, oríire lẹ máa bá wọn fi ṣe lórúkọ Jésù. Ẹ ṣé. And for people liking and commenting, God bless you. From the depths of my heart, I appreciate you all so very much. Thank you. I don't want to title this video because I hate when people say, "Ó fẹ́ fi mí ké òjò ni." Ó fẹ́ fi mí ṣé orúkọ tí ó tà ní movie industry. Orúkọ táyé ń ṣépè fún. Ṣé orúkọ yìí ló fẹ́ fi ké òjò. Ìtorí ẹ̀ mo ṣe fẹ́ title video pé when I finish talking, I will now title the video. Am I communicating? Yes. I am a blogger. Peradventure, I am a blogger. And when Facebook started, nígbà tí Facebook bẹ̀rẹ̀, tó bẹ̀rẹ̀ ní 2016, wọ́n sọ pé já òjò la orúkọ ló sọ ni. Ṣùgbọ́n tó bá sọ pé ìgbà tí ojú ogun ń le, táwa ìbá lè gbójú síta, ta lè sọ bó ṣe rí, ta lè ṣe gbogbo ẹ̀, tá sà, ó ṣe wá jẹ́ sìn. Tá bá dákẹ́ àkọ́fẹ́ dákẹ́ ni. So gbogbo ẹ̀yin newbies, gbogbo ẹ̀yin adatọ́ lẹ́nu, gbogbo ẹ̀yin ìṣàwùrù, tẹ́ wá ń bọ́ tá sìn tẹ́ ń ṣe chat àbí tẹ́ sọ pé wọ́n bẹ̀rù mi lọ ṣe sọ̀rọ̀. Unfortunately, ìwọ tó bá wa lọ sójú ogun ní 2016, tó wá ń bọ́ tá sìn tó wá ń jambla, dúpẹ́ pé kò sí violence mọ́. Kò sí violence tó dàbí Facebook violence. Even lórí IG yẹn, lórí Twitter, lórí TikTok, tó bá wá violence, ibi tá ti pẹ̀ka ẹ̀ ní, ibi tá ti tẹ̀dó violence ni. Am I communicating? I'm not seeing people's comments. Please, can you thumb up or do whatever you want to do? But I need to see your comments. Yeah? Yeah. So, I saw a video. And I was so disappointed in that video. I am going to be playing that video this afternoon. Yeah? I am going to play that video. As I will be playing that video, as I will be playing that video, I'm analyze it. Yeah? Yes. I'm coming. I want to go and look for the video. 1 minute. Oh, sorry. Number. Yeah. I saw a video and I don't want to hear kilo kombe. Oh, 1 minute. I just lost the Wi-Fi me. Yeah. So I'm going to be, you know, I'm going to be talking about the video. I'll play the video and we will talk about it. Yeah? Yes. Let me look for the video. I'm coming. Yes. What's the video here? 1 minute. Is it this video? No, Shebi ni Motirisha.
1 minute. 1 minute. Ṣé bí ni mo ti rí? 1 minute. Ó dàbí eléyìí náà ni. Tí n bá play ẹ̀, tí ó bá ń show, màá come off it. Then mo ń bọ̀. Mọ fídíò tí mo wá, fídíò bí ti Yinka TNT tó ti bọ́ta tó sọ pé òun mẹ́pọ̀ ń gbá àwọn ọmọ ṣépè. Tẹ́ bá ní fídíò yẹn jẹ́ bá mi jù sínú inbox mi, please. Ibi tí TNT ti ń gbá àwọn ọmọ ṣépè tó sọ pé òun mọ̀ pé tó lóun ò mọ̀ pé Jama Gbako gbé àwọn ọmọ ṣépè, ìkà làwọn èèyàn, ìkà. Òun la fẹ́ sọ lọ́sàn yìí. Tí bá wá sọ tán, àwa bọ́ sí mi. Are we online? Please, are people watching me? Please, I need that video, please. Mo need video yẹn ASAP, please. Ẹ bá mi send video yẹn sínú inbox me, please. I need that video, please. Ẹ bá mi send video yẹn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ kí n lọ wò, mo ń bọ̀. Mi mọ bí tí mo ti rí ni, mo ń bọ̀ jẹ́ n lọ wò. Mo ń bọ̀. The video came. Are we still online? Sister Right Friend, are we still online? Please. We comment o. Àbí Facebook tún ti bẹ̀rẹ̀ ni. Kí ló ti kíní yóò jìnnà, kí ló ń ṣẹlẹ̀? I can't see comments. So are we online? Àbí kí n kúrò lórí ẹni. 1 minute. Oh, tí o bá wá nǹkan ni o kí n rí, kí ló ń ṣẹlẹ̀ náà? Mo ń bọ̀. Hello. I want to... Kí ló ń ṣe kíni? 1 minute. Are we still online? 1 minute. Sister Right Friend, are we still online? Okay, mo ti rí. Mo ń bọ̀. Ẹ bá mi send video yẹn ṣé, ẹ bá mi send ẹ. Mi rí video yẹn, mo ń wá mi rí. Video tí Yinka TNT ti sọ pé òun mẹ́pọ́n ṣépè fọ́mọ. Àbòsí ni mo hate láyé mi. Àbòsí àwọn Yorùbá ti pọ̀ jù. Àbòsí àǹtí yìí dẹ̀ ti pọ̀ jù. Màá sọ gbogbo reason tí mo sọ pé àbòsí àǹtí yìí pọ̀. Ó ti ṣe rí, this is not a first time, this is not a second time. Yeah, this is not a first time, this is not a second time of coming out and lying. Irọ́ ni mo hate láyé mi. I don't care, come out. I don't care. Ṣé mi jẹ́ tó gbé tó rán ṣe ni. I don't care. But ìyẹn ò sọ pé ká má debunk irọ́ yín. Oh. Ṣé Dorcas ní show yẹn? Ẹ jẹ́ kí n lọ wọ̀dọ̀ Dorcas ń bọ̀. You see? Mo wá ń bí ṣáà ní video yẹn come up. So I was bored and I decided to watch the video. It's just a short video. Ṣé ẹ mọ video tí mo ń sọ yìí ni? Gbogbo yín dẹ̀ ń wò mí, ẹ send video yìí sí mi now. Ẹ send video yìí sí mi now, please. Oh, mo ń bọ̀. Mi mọ bí ẹ jẹ́ kí n lọ wo Bukky o blog. Mi rí lọ́dọ̀ Bukky náà, but ẹ jẹ́ kí n lọ wo náà. Mo ń bọ̀. Ẹ jẹ́ ká wọ́dọ̀ Bukky o blog. Skin like butter. Ẹ fi skin yẹn sílẹ̀ náà. Ẹ jẹ́ ká sọ èyí tó bá wá ń sìn. Ẹ fi skin yẹn sílẹ̀. Ẹ fi skin yẹn sílẹ̀ o. Ó dàbí Bukky o blog gbé. Ó ti o. Mi rí lọ́dọ̀ Bukky o blog náà. Ibo mo ti wá rí fídíò yìí kẹ́. Ẹ wá gbà mí. Mo ń bọ̀, ó dàbí òun ni. Mo ń bọ̀. Ṣé ó yẹ yín mọ́mì? Ọlọ́run ò fẹ́. Ó ti, òun kọ́. Lizzy Anjorin ni o. Mo ń bọ̀ o. Ẹ bá wa wà. Mà rí fídíò yìí kẹ́. Okay, mo ti rí. Lizzy sọ̀rọ̀ was ìjọ tí ó ẹ dákẹ́ irọ́ pọ̀. Mo ti rí. Thank you. Now, mo ti rí. Thank you very much. Mo ti rí lọ́dọ̀ Bukky Media, Bukky o blog. Mo ti rí. Thank you very much. Yeah. Anything tó bá ń lọ lórí social media, tá bá kàn fẹ́ dákẹ́, a kàn fẹ́ dákẹ́ ni. Mo ti rí ìyá mi, God bless you.
my sister, ẹ bá mi wà talat, ẹ máa send àwọn video kankan sí mi tí n bá ti rí lọ́dọ̀ Bukky blog. Ṣé nǹkan tí mo sọ yé yín? Nǹkan tó bá ti ń trend, a máa sọ̀rọ̀ ń pa ẹ̀. And ṣé nǹkan tí mo ṣe fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀? Because ó kàn mí. Now, mo máa play video yìí fún yín. Àwa máa digest ẹ̀. A máa sọ ilé, àwa tún sọ olórí burúkú Jam Agbako. Tí n bá dákẹ́, má rò bí mo dákẹ́ fún ẹ, má rò bí pé ẹ ó bá anybody lẹ́rù. Yes. Mo ti gbé Quran wá lé ní ṣẹ́tírí. I'm a Christian, I'm a Celestial by birth. But mo máa ń gbọ́ tó máa ń sọ pé èpè Quran máa ń yá dáadáa. Gbogbo irọ́ tó pamọ́ mi. Gbogbo nǹkan bọ́rọ̀ èmi àti ẹ ṣe ṣẹlẹ̀. Jam Agbako. Èní la máa fi gbogbo ẹ̀ kalẹ̀ pẹ̀lú Quran. Ṣótírí ìtorí tí ẹni mo ṣe lọ ra Quran ni. Mo sọ fún wọn pé mo fẹ́ ṣẹ́ ìpè fún yàn ni. Mo fẹ́ fi Quran yìí, a fẹ́ fi pé ogun ọ̀run kó wá jà. Wọ́n dẹ̀ ta fún mi. So, Jam Agbako, olórí burúkú, ó máa lose ni. Ó máa lose ni, àdàbí tó wá péjọ tí mo bọ́ta, oore kọ́ ni mo ṣe fún ẹ. Àdàbí tí n bá tọrọ lẹ̀ lọ́wọ́ ẹ. Àdàbí tí n bá tọrọ sunglass lọ́wọ́ ẹ. Ṣùgbọ́n tí n bá ti tọrọ gbogbo ègúnú Quran, ó máa jẹ́ tiẹ̀. But mi ti ráyè tiẹ̀. Yinka TNT mo fẹ́ wá bá, mo yìí máa padà wá sórí ọ̀rọ̀ tiẹ̀. Yeah. Now, video yẹn come up and I decided to talk about it. Am I communicating? Yes. Irọ́ ni mo hate láyé mi. Anybody that knows me, tí n bá ṣe nǹkan, mo máa accept pé mo ṣe. I am not too big to say sorry. Kíyàn bẹ́yàn kò ń ti èmi lójú. Màá bẹ́yìn mi ní adé sọ pé kó máa lọ bẹ́ẹ̀. Ṣé nǹkan tí mo sọ yín? But kíyàn máa parọ́ ni mo hate. Ẹ jẹ́ ká gbọ́. Mo rí show tí àǹtí ṣe. Ẹ jẹ́ ká gbọ́. Was ìjọ tí ó pè mí àti àjọ pọ̀. Ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ ń bọ̀. Mi mọ anything. Èmi ò mọ bí. Ó ti tó ẹ mọ̀ nǹkan kan. Mi ò mọ̀. Mo fẹ́ jẹ́ kó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ má bínú. Ẹ má bínú. Bí tẹ́ ti gbọ́ ilé mi ò mọ̀. Mo ń bọ̀ ẹ má bínú. Ẹ má bínú. Tí n bá dẹ̀ parọ́ ẹ má bínú. Mo ń bọ̀ ẹ má bínú. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Tí wọ́n fi mí jẹ níjọ́ birthday mi, mo ní adé lórí ẹ̀, mo ní ọ̀pá lórí ẹ̀. Mi ì mọ̀ kankan nípa godmother. Ẹ jẹ́ béèrè kí Lizzy má bò mí. Ìjọ tí mo ti bá Lizzy sọ̀rọ̀ was ìjọ tí ó pè mí àti àlùjọ pọ̀. Ìjọ yẹn ni mo ti bá Lizzy sọ̀rọ̀ mọ́. Pé a jọ sọ̀rọ̀ lórí fóònù. Èmi àti òdèlejò àjọ sọ̀rọ̀ àbòsí rí. Mi ì mọ̀ kankan nípa ọ̀rọ̀ godmother. Mi ì mọ̀ anything. Èmi ò mọ̀ bí tẹ́ ẹ ti gbọ́ eléyìí. Mi ò mọ̀. Godmother okú àtòbò ni mo jẹ́. Mi ì ṣe godmother ọmọ anybody. Mi ì mọ̀ bí tẹ́ ẹ ti rí. Ẹni tí bá jẹ́ godmother ọmọ. Yinka TNT. Ẹ máa ń parọ́ gan. Ẹ máa ń parọ́. Mo rántí nígbà tí olórí burúkú ọmọ tó máa sòkò pagbẹ̀yìn yìí, ọmọ Lizzy, aláyé bàjẹ́ yìí. Mo rántí ìjọ tó jáde fún Sister Tosin tó wà ní London. Ṣé Tosin ló jẹ́? Yeah. Ṣé rántí? Ẹ máa bá mi tẹ love and like. Tí n bá sọ̀rọ̀, tí n bá rí kẹ́ concur, ó máa dà pé you are not interested in what I'm saying, and I will not. It will not prompt me to talk more. But if you want me to talk more tonight, please, it doesn't cost you anything. Like and thumb up. Ṣé nǹkan tí mo sọ yín? Yinka TNT. Ó sọ pé o mọ̀ kankan nípa godmother tó ń pè ẹ́. Ó máa ń parọ́. Ó máa ń parọ́. Mi mọ̀ ẹ́ rí o. Mi dẹ̀ fẹ́ mọ̀ ẹ́. Ìgbà tí ma kọ́kọ́ mọ̀ ẹ́ láyé mi lórí social media gan. Àwọn àbíkẹ́ ló jẹ́ kí n mọ̀ ẹ́. Mi mọ̀ ẹ́ rí, mi mọ̀ nǹkan tó máa ń ṣe. Mo kàn pọ́n lọ sí show kan nígbà yẹn, kò sẹ́ni tó ti mọ̀ yín, ẹ̀ tí logo báyìí nígbà yẹn. Wọ́n lọ sí show kan, àwọn ọmọ ayé ló wà ń show yẹn. Ẹ wá débẹ̀, mo rí pé ṣe live chat. Ìgbà fracas yẹn náà ni o. Tó mọ̀ pé ọ̀dọ̀ àbíkẹ́ lẹ kọ́kọ́ close mọ̀kẹ́ tó wá máa sọ sí pé ìyá Ẹsábọ̀dé ìyá yín, ẹni tó bá tẹ̀ tí ń bá gbogbo ayé ṣọ̀rẹ́ náà, alábòsí ni. Ọ̀dọ̀ àbíkẹ́ lèmi ti mọ̀ yín. Ẹ lọ ṣe show ńjọ́ yẹn ni. Ó dàbí àbíkẹ́ wá bá wọn tó wà ń bẹ̀ sọ̀rọ̀ pé kán jẹ́ kẹ́ kọrin. Ẹ wá ń kọrin okó àtòbò bí ṣe mọ̀ yín nìyẹn. Mi mọ̀ yín. Ẹni tí ó bá ti wà relevant, mi ò mọ̀, mi dẹ̀ fẹ́ mọ̀. Am I communicating? So that was how I knew you. Now, fast forward. Ẹ sọ pé ẹ mọ̀ kọ́kọ́ ń pa godmother, accepted àti gbà. Ṣùgbọ́n mo rántí pé níjọ́ tí Tosin àti ọmọ olórí burúkú táyé ń ṣépè fún yín, Lizzy Anjorin, ìjọ tó bọ́ta, òun àti Tosin ń jà ni. Òun ló kọ́kọ́ bọ́ta
ó gbé ọmọ tó sì ṣépè tó sì náà wá bọ́ta ó wá gbé ọmọ ẹ̀ ṣépè Yinka TNT ẹsẹ̀kẹsẹ̀ bí Tóyìn ṣe gbé ọmọ yẹn ṣépè kò pé 5 minutes ó bọ́ síta ó lọ gbé fọ́tò ọmọ Lizzy ìkànnì ẹ̀ èyàn ò fẹ́ ṣe kan ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ sọ pé èyàn ẹni Dorcas èyàn ẹni lágbájá èyàn ẹni tàmẹ̀dùn ṣùgbọ́n orí ìgbà tí wọ́n gbé ọmọ gbogbo èèyàn ṣépè kò tẹ̀ tí ṣépè fọmọ ọmọ ẹ̀ ń gbà yẹn láì ṣe ọmọ tiwa àbí nǹkan tí mo sọ yẹn now ó wá mú ẹsẹ̀kẹsẹ̀ bí Tóyìn ṣe bọ́ta ń jọ yẹn bí tó sì ṣe bọ́ta títí ta tó sì gbé ọmọ Lizzy ṣépè padà ó sáré bọ́ta ó lọ gbé fọ́tò ọmọ Lizzy ó ṣe prayer fọmọ yẹn tó sì ń bọ́ta sister tó sì ń bọ́ta ń jọ yẹn ó bú ẹ gan ó bú ẹ tó sì drag ẹ gan tó sì drag ẹ pé how dare you ṣó rí pé Lizzy ṣépè fọmọ òun ni tó bá tiẹ̀ máa ṣàdúrà fáwọn ọmọ yẹn èmi expect pé gbogbo àwọn ọmọ yẹn ló jẹ́ kó gbé kó ṣàdúrà fún ẹ̀yin tó ṣe àdúrà yẹn Lizzy lọ comment síbẹ̀ ó pè ẹ́ godmother ṣó kojú sápò ni ó rí pé Lizzy pè ẹ́ godmother ń gbà yẹn ó wá ń sọ pé ìwọ mọ nǹkan kan pa godmother ẹ jẹ́ ká máa gbọ́ lọ. màá mọ nǹkan pa ẹ̀ mi mọ nǹkan kan nípa ẹ̀ mi mọ bí tẹ́ ti rí gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ànìkan tí mo rí lórí show Dorcas lẹ́yìn mo rí picture mo lè sọ pé mi ò rí gbà tí Dorcas cousin Dorcas ń ṣèyàwó mo rí but tí n bá rí anything gbogbo nǹkan tí mo rí lórí show Dorcas lẹ́yìn tí n bá ti rí gbogbo àwọn ẹlẹ́dàá tó wà nínú picture yẹn kí àwọn ẹlẹ́dàá yẹn kó fìyà jẹ mí tó bá jẹ́ pé mo fi. Yinka Dorcas, honestly you are my sister and when I come out to say somebody is my sister no grudges again ìjà ló dé ọmọ àlè ló máa rínú tí ò ní bí ọmọ àlè dẹ̀ ló máa bínú tí ò ní tọ́nà ẹ̀ Dorcas you are my sister mo kàn fẹ́ flashback ni sister Yinka o irọ́ ló máa pa yín ẹ̀yin ò kí ń rí nǹkan láyé yín ìgbà tí ọ̀rọ̀ Dorcas àti Ṣọlá ṣẹlẹ̀ ṣe rántí pé bẹ ṣe bọ́ta náà ni ìgbà tí a jáde fún Dorcas ẹ bọ́ta ẹ wá ìgbà tí àwọn èèyàn ń jáde fún Dorcas gan ẹ wá bọ́ta ẹ sọ pé kí ló ṣe ń jáde fún Dorcas ẹ sọ pé torí pé àwọn èèyàn wá kọ́mẹ̀ntì pé ibi tẹ́ ti ṣe ṣóńjọ́ yẹn gan làwọn èèyàn ti ń dàbò yìí pé Yinka alábòsí ni ẹ pé ṣo fẹ́ sọ pé orí nǹkan tí Dorcas ti ṣe fáwọn èèyàn ni ó wá sọ pé òórí o ìgbà táwọn èèyàn wá jù sí ẹ ó wá pretend ó wá bọ́ta ó wá apologize ó ti mú ẹ lára wàá sọ pé òórí nǹkan kan ẹ kí ń rí láyé yín ṣùgbọ́n tẹ bá fẹ́ gbó kóṣóbò tẹ bá fẹ́ mú ìyàwó lé tẹ fẹ́ fún wọn lálẹ́ ẹ máa ń rí gbogbo yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá jẹ́ kẹ́ sóòótọ́ ẹ kí ń rí ẹ jẹ́ ká máa sọ lọ ẹ̀yin ò ń rí ẹ ń rí láyé yín. ojú mi rírí tí n bá rí gbogbo nǹkan tí Dorcas gbé síta lẹ́ni tí mo rí tí n bá ever rí before ẹ̀ ní gbogbo nǹkan tí mo fi ọwọ́ mi kó jọ kí n fi ẹ̀yìn ọwọ́ kí n fi túká tí n bá ever rí gbogbo nǹkan tí mo fi wájú ọwọ́ mi tí mo fi kó jọ báyìí kí n fi ẹ̀yìn ọwọ́ túká tí n bá ever rí gbogbo nǹkan tí Dorcas show lẹ́yìn lórí show ẹ̀ rí tí n bá rí before ẹ̀ ní tí bá mọ̀ nǹkan kan nípa ọ̀rọ̀ godmother mi ò gbọ́ rí ṣé ni mo ṣe ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ńgbà lẹ́yìn tí mo gbọ́ godmother mo láti pé 1 or 2 people náà ni wọ́n gbé síta lórí pé mi ò rí mo ń wo show lóòótọ́ bọ̀ mi ní dídí kùgbìrì lọ wo show tí n bá ṣẹ̀gẹ̀rẹ̀ débẹ̀ ni mo máa wò ó tó bá jẹ́ ẹni tí mo níràpọ̀ pẹ̀lú mo lè kí wọn lórí show tó ti pẹ́ tí mo ti gbúrò wọn mi ò gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ó ṣàjèjì sí mi tí n bá dẹ̀ ń parọ́ ọba tó láyé àtọ̀run kó fìyà jẹ mí mi mọ kọ́kọ́ nípa nǹkan tẹ́ ń sọ yìí mi mọ kọ́kọ́ nípa nǹkan tẹ́ ń sọ yìí lórí ọ̀rọ̀ godmother kò ṣe godmother mi ò mọ nǹkan kan Dorcas wọ́n mọ̀ mi torí pé mi àti ẹ níràpọ̀. ọ̀rọ̀ godmother kan mo fẹ́ sọ á ti sọ yẹn mo ń bọ̀ ó dà wọ́n ti ju show yẹn sí mi show tí mo rí gangan wọ́n ti jù sí mi ok ṣé show yẹn ni mo ń bọ̀. lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ orí Yinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí lóòótọ́ ni mo sọ pé tẹ bá ti rí ibi tí wọ́n ti ń bú mi kì í fẹ́ máa gbọ́ ẹ má sọ fún mi. show yẹn ni. àmọ́ ibi tí wọ́n bá ti sọ̀rọ̀ tí ò yí àwọn èèyàn tó yẹ kí èèyàn clarify èèyàn láti jáde tó bá ń gbọ́ gbégbègbè tó bá bá wọn gbé tó bá gbé sí ẹ̀yìn kò lè ilé èèyàn. show yẹn ni.
ní orí ìkànnì yìí látorí màmá Esa board títí kan di èyí tó kéré jù ní orí ìkànnì yìí. Màmá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ọ̀rẹ́ mi ni gbogbo wọn. Mi ò lọ́ta, mi ò lólódì kankan. Téèyàn méjì bá ń jà tó bá lè dá sí peacefully, kó dá sí positively, má dákun òun lọ̀rọ̀ mi. Mi ò dẹ̀ ní sọ ọ̀rọ̀ A fún B àbí ọ̀rọ̀ B fún C. Ẹnikẹ́ni tó bá ní voice note níbi tí mo ti bẹ nìkan jẹ́ fún ẹnìkan, tẹ́ ẹ bá gbé jáde, Ọlọ́run Olódùmarè ò mà ní fire fún yín o. Èmi ò kí ń ṣerú èèyàn bẹ́ẹ̀. Téèyàn méjì bá dẹ̀ ń jà, tó bá wojú ilẹ̀, wàá kọ́kọ́ mẹni tó lè approach nínú àwọn méjèèjì. Wàá mẹni tó lè approach nínú àwọn méjèèjì. Tó dífá fún show tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí níwájú Ọlọ́run àti èèyàn. Mi ò tí ì rí show yẹn fúnra mi. Àwọn èèyàn mi ni wọ́n rí tí wọ́n dẹ̀ analyze tó sọ bó ṣe rí fún mi. Mo ṣe ní kí n wá explain. Téèyàn méjì bá ń jà, wàá fi ara balẹ̀, wàá wo ẹni tó lè approach nínú àwọn méjèèjì. Èyí ló dífá fún wípé mo find it very easy láti approach Dorcas. Ẹjọ́, Mumbo, hold on. Please. I don't mean if I just come at please. Don't ever insult anybody, bye. Please. This platform, we are here to analyze. Please. Please. Emma bu anybody. And bu àwọn alábòsí. But coming for Dorcas, coming for Abike, coming for Mama Esa board or Kwame or please. Auntie Yinka TNT àti Lizzy, ẹ lè má gbà wọ́n yẹn ṣépè yamayama. Ṣé ti gbọ́? Please. Emma come for it. Nǹkan tá sọ̀rọ̀ lé lórí kẹ́ come for. Please. Ẹni tó bá bu anybody má block yín, please. This is an analysis chat. Yeah? Ẹ jẹ́ ká má gbọ́ lọ. Ní rapport díẹ̀ pẹ̀lú Dorcas ju Lizzy lọ. Èmi àti Lizzy à kì í sọ̀rọ̀. Màá sọ ìjọ́ tá sọ̀rọ̀ last. Màá dẹ̀ sọ ìta sọ. Níwájú Ọlọ́run àti ènìyàn. Lizzy ò kì í ṣe oníjà mi. Ọ̀rẹ́ mi ni everybody, mi ò lọ́ta kankan. Bẹ́ẹ̀ lóòótọ́ nígbà tí ọ̀rọ̀ ìpè ṣẹlẹ̀ di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, tí n bá parọ́ àbí tó bá jẹ́ pé mo fi ń ṣe mọ̀nàfìkì ni kí Ọlọ́run ọba kó fi gbogbo ìyà ọwọ́ ẹ̀ jẹ mí. Mi ò tí ì rí fídíò ibi Lizzy or bóyá ibi tó mo gbọ́ pé wọ́n ṣépè bọ̀ mi ò tí ì rí. Bọ̀ níjọ́ yẹn torí pé mo máa ń wo Dorcas. Yinka TNT alábòsí ni alábòsí. Ibi nǹkan tí mo ṣe bọ́ta lọ́sàn nìyẹn. Gbogbo àgbáyé pátá lórí bí Lizzy ṣe ṣépè fún àwọn ọmọ. Bí Lizzy ṣe jáde tó ṣépè fún àwọn ọmọ. Gbogbo àgbáyé pátá. Tẹ́ bá ti ń gbọ́ pé mi rí àwọn gan ló ń rí jù. Yinka TNT alábòsí gidi gan ni ẹ́. Títí dé Nàìjíríà tí n bá bẹ̀rẹ̀ sí ní fi chat wọ̀nyí bí àwọn èèyàn ṣe pè mí. Tí n bá bẹ̀rẹ̀ sí ní fi chat wọ̀nyí bí àwọn èèyàn ṣe pè mí. Yinka Lizzy ń ṣe ìpè back to back fún àwọn ọmọ lójoojúmọ́. Ó dẹ̀ ń sọ pé ó rí ó bẹ̀rù Ọlọ́run ṣàbíyamọ ni yín ṣá. Mo máa bẹ̀rù yín o. Ẹ sọ pé ẹ fẹ́ dá sí fair enough. Ṣùgbọ́n pé ẹ rí ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Bàbá ńlá irọ́ nìyẹn. Àbòsí gidi ni. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Mo kàn rí Dorcas níbi tó ti ń sọ̀rọ̀ ẹmọ̀ fáwọn ọmọ. Kíní yẹn bà mí lẹ́rù. Mo wò pé Dorcas ò kí. Ó rí ti Lizzy. Ṣùgbọ́n orí ìgbà tí Dorcas ń ṣépè fáwọn ọmọ. Ṣé ń gbọ́? Ṣé ọmọ ẹ̀pọ̀ kò ti Dorcas ń bẹ̀ yẹn? Ó rí ti Lizzy. Oní Dorcas súnmọ́ ẹ ju Lizzy lọ. Ṣùgbọ́n ó rí ibi tí Lizzy ti ń ṣépè fáwọn ọmọ. Tẹ́ bá ti jẹ dòdò yẹn, ẹ kì í lè sọ òdodo. Ó rí ìgbà tí Lizzy ṣépè látijọ́ tó ti bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ìyá ewé tó mú gbogbo àwọn èèyàn tí ò ṣẹ́. Lizzy gangan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣépè fáwọn ọmọ lórí social media. Fair enough, òun àti SOJ àti Dorcas wọ́n ti kọ́kọ́ ja ìjà yẹn ní àkọ́kọ́, wọ́n ti parí ẹ̀. Ṣùgbọ́n pé káwọn èèyàn máa sọ̀rọ̀ kí Lizzy sáré gbé ọmọ wọn ṣépè. Yínká ó rí ìgbà tó ṣe fún bàbá Islam yẹn. Àbí ó rí ti Lizzy ṣùgbọ́n rí ti Dorcas. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Alábòsí ni gbogbo yín. Èmi ò dẹ̀ blame yín. Àwọn tó ń pọ́n gbogbo yín lé ni. Ẹni tí ò bọ́ mi tó sanwó, tí ò san bíìlì mi. Ìwọ tó bá fẹ́ àpọ́nlé ni máa pọ́nlé. Ìwọ tó bá fẹ́ àpọ́nlé ni máa pọ́nlé. Ó bá bá mi rajà. Tó lè jẹ́ pé tó ẹ̀ bá Dorcas rajà.
ló ṣe ń pọ́n gbogbo yín lé alábòsí dẹ̀ ní ẹ̀ ń ra dọ̀kásì ẹ̀ ń rè ìtorí pé tọ́rọ̀ bá kàn yín àbí tí gbogbo nọ́ọ̀sẹ̀sì tẹ́ ti ṣe síwájú tó bá kàn yín kó má bàa wá fún yín nǹkan tí gbogbo yín ṣe ń gẹ̀tẹ́ ń gẹ̀ ní ẹ jẹ́ ká máa gbọ́ lọ. sábà ṣépè fọmọ gbogbo èèyàn ẹ agree pẹ̀lú mi Dorcas ò kì í sábà ṣépè even tó bá fẹ́ ṣépè fọmọ gan Dorcas máa ń sọ lórí platform ẹ̀ pé ẹ má ṣépè fọmọ ń bí tí mo ti fetí ara mi gbọ́ eléyìí nǹkan tí mo gbọ́ ni mò ń sọ bí mo dẹ̀ ṣe rí kinní yẹn tí mo wo show yẹn tán mo send message sí Dorcas mo ní Dorcas mo ní what happened mo ní unlike you o kí n kọ̀ sọmọ kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ respond padà sí mi immediately ó ní Lizzy ló kọ́kọ́ ṣépè fọmọ òun pé nítorí ẹ̀ ló ń ṣe sọ pé òun ò ní dákẹ́ bó dẹ̀ ṣe respond yẹn ìyẹn fún mi ní ọkàn balẹ̀ pé at least mo send message sí ó welcome me by responding to my message mo dẹ̀ intensify effort mi by calling her bí mo dẹ̀ ṣe pé ó dàbí pé ijọ́ kejì ijọ́ yẹn mo wá pé hello Dorcas bí mo ṣe gbẹ́nu lé pé Dorcas how are you ní good morning mo ní kí ló dé o kì í ṣépè fọmọ náà bí mo ṣe sọ̀rọ̀ yẹn ó kàn ní I'll call you back ma I'll call you back ma and that was it bó dẹ̀ ti sọ pé àwọn. ṣẹ́rí pálábòsí ni Yínká ṣẹ́rí pálábòsí ni ó sọ pé o rí pé Dorcas ṣépè lórí platform ẹ̀ níjọ́ yẹn ẹ má bá mi fi ẹ̀yin onílàkàyè lẹ̀ ń wò mí ẹ má bá wa fi làkàyè gbé lọ ó sọ pé o rí pé Dorcas ṣépè lórí platform ẹ̀ níjọ́ yẹn ó dẹ̀ mọ̀ pé Dorcas ò ṣépè àbí fair enough ó wá ní wá send message sí Dorcas ìpè Dorcas very unlike you ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ̀ love and like yẹn ọwọ́ nǹkan rere lè máa fọwọ́ yín tẹ̀lé orúkọ Jésù àtẹ̀yin tẹ̀ ń ṣe ó lọ wá send message sí Dorcas ó wá sọ fún Dorcas pé very unlike you why tó ṣe ń ṣépè ẹ máa gbọ́ ó wá sọ pé Dorcas sọ fún ẹ pé Lizzy ló kọ́kọ́ ṣépè fáwọn ọmọ tí gbogbo wa dẹ̀ rí pé Lizzy ló kọ́kọ́ ṣépè fáwọn ọmọ lóòótọ́ àbọ̀rọ̀ mi ò yé yín now ẹ mọ̀ nǹkan tó bí mi nínú wúmà yìí jù láyé fún ọ̀rọ̀ tó sọ lẹ́nìí alábòsí ló máa rojọ́ ṣùgbọ́n alábòsí kọ́ ló máa dà ẹ mọ̀ statement tó sọ ó sọ pé ó pe Dorcas sọ pé Lizzy ló kọ́kọ́ ṣépè fọmọ ẹ bá mi bí Yinka TNT ṣó make attempt láti lọ wo fídíò tí Dorcas sọ yẹn àbí ṣó sọ fún Dorcas pé bá mi send fídíò yẹn oh make attempt Yinka oh lọ wo fídíò tí Dorcas sọ because ẹni tó ṣépè fún òkun ẹ Lizzy súnmọ́ ẹ ju Dorcas lọ Lizzy súnmọ́ ẹ ju àwa tó ṣépè fún lọ ọmọ Lizzy yìí important ju àwọn ọmọ tó kù tó ṣépè fún lọ àbí oh make attempt láti lọ wo fídíò tó sọ pé Lizzy ti ṣépè kàkà bẹ́ẹ̀ o tún ní effrontery o ní guts o tún wá ní o pé Dorcas ń jọ́ kejì ó lóò pé Dorcas ń jọ́ kejì pé bó ṣe fẹ́ máa sọ Dorcas ní àǹtí máa pè yín padà because Dorcas ti rí pa bò sí ló ṣe ni èmi expect kí wọ́n pe Dorcas pé Dorcas mo ti wo fídíò yẹn o kí ló ṣẹlẹ̀ báwo lẹ ṣe dé bí báyìí mo ti pè Lizzy o nǹkan tí Lizzy sọ ni ṣùgbọ́n ò ṣe bẹ́ẹ̀ ò pè Lizzy kàkà kó pè Lizzy lẹ́yìn ìgbà tí Dorcas ní ó ṣépè fáwọn ọmọ Dorcas ló tún pè ìjọ́ kejì ṣé torí Dorcas ti ń ṣe màmá fún yín àná ẹ̀ ń pọ́nra yín lé ìtọ́wọ́ ti ń pọ́n yín lé ó ti ń ṣe màmá ẹ wá fi pé I can't talk to Lizzy bóyá ẹ ti jẹ dòdò lọ́dọ̀ ẹ̀ ìyẹn ò dẹ̀ ní kankan tó fẹ́ anybody olórí burúkú ni ó fi pé mo sì lè bá Dorcas sọ̀rọ̀ ó dẹ̀ ti sọ́nsìn ó ní mo sì lè bá Dorcas sọ̀rọ̀ ju Lizzy lọ ìtòrí ẹ̀ ló ṣe fẹ́ ṣe Dorcas yamayama àtàwọn ọmọ tó ń ṣépè fún ìkànnì bẹ́ẹ̀ ṣe máa wá sórí ṣáàtì tẹ́ ẹ̀ níwẹ̀ tẹ́ máa dé nẹ́ẹ̀tì sórí nìyẹn ibi ìmúra yín náà lọ ti máa mọ̀ pé ìkànnì yín ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Call you back ma mo ti understand pé kò fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ and that was it and látijọ́ yẹn mi ò pé mọ́ níwájú Ọlọ́run àti ènìyàn. Number 2 wọ́n ní àlùjọ play voice note the ijọ́ tí àlùjọ play voice note was the last day and the last time tí mo bá Lizzy sọ̀rọ̀ níwájú Ọlọ́run àti nǹkan tí mo dẹ̀ sọ yìí àti ma over 6 months ẹni tó bá rántí show tí mo ṣe nípa Yinka TNT alábòsí ni mama Esabod ọmọ ajẹ́rìí sí ọ̀rọ̀ tí mo ń sọ yìí Lizzy olórí burúkú aláyé bàjẹ́ ọmọ àlè olórí burúkú ọmọ ẹlẹ́sẹ̀ bí ẹsẹ̀ toothpick
olóṣì ìyàwó Latifu yẹn á wọ ṣòkòtò kan ṣòkòtò àdàbí ṣòkòtò ẹ tí ò ní direction olórí burúkú oní gold kitchen sọnù ọmọ òṣì ọmọ téèyàn kọ́kọ́ òbí bí Latifu tó bá wọ ṣòkòtò tó bó ṣe máa ń rí ni àdàbí lẹ́tà ké adúró báyìí ẹ máa wo adúró báyìí adúró bẹ́ẹ̀ tí ò ní direction olórí burúkú ìwọ ló fẹ́ sọ̀rọ̀ sí ìwọ Lizzy ìwọ ò ní jẹ́ tán tí n bá dákẹ́ fún ẹ mo kàn dákẹ́ ni mo busy ni ìjọ tí n bá ti ń ṣe analysis wàá máa jẹ wọ́tọ̀wọ́tọ̀ ẹ mi ní bẹ́ẹ̀ ṣe pé sórí gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ sọ lọ́sàn-án ìtorí tí ẹ mo ṣe lọ ra kùránì gbogbo ẹ̀ lórí kùránì ni ṣọlá pé wọ́n gbé aláwo wá kùránì lèmi máa fi ṣépè lọ́sàn-án because wọ́n sọ pé kùránì máa ń yá dáadáa ọkọ̀ ẹ máa dúró bẹ́ẹ̀ tí ò ní direction ṣòkòtò máa sá sókè báyìí níbi olórí burúkú olóṣì tó bá tiẹ̀ máa bá gbogbo ayé jà ìtorí non-entity elébi alápá máa ṣiṣẹ́ dependenti àwọn ọmọ ló ń depend lórí ọkùnrin ló ń depend lórí òbí wọn bí Latifu at 43 kó yìí máa depend lẹ àtọkọ àti ìyàwó ọkọ rí bí ẹ mọ ìyàwó rí bí òkété wo báwọn méjèèjì ṣe rí mo wo Lizzy yẹn ó lè ajílẹ̀ ó lè ó já màgbà kò lọ sílé onílé olórí burúkú ó ní ẹjọ call Mike ẹ bá mi pa wọn tó yìnbọn àwọn tó ń tẹ̀lé ẹjọ bá mi sọ fáwọn tó ń tẹ̀lé àwọn mọ̀pọ̀ tó tẹ̀lé yẹn àwọn ló máa gbàbọ̀dé fún ẹ èdè máa dì wọ́n wá yìnbọn ẹ pa ẹ láti ni olórí burúkú ọmọ téèyàn kọkọ òbí ìjọ tí n bá dẹ́kọ̀ tó bá jí ìyà kó pè mí lọ́mọ àyè ẹ bá mi sọ fáwọn mọ̀pọ̀ ẹ àwọn méjèèjì tó ń tẹ̀lé wọn 1 million máa fún wọn máa kó sílẹ̀ wọ́n á gbàbọ̀dé fún ẹ wọ́n á yìnbọn pa ẹgbẹ́ yìí olórí burúkú apàyàn ìpàtà pa ọmọ àlè pàyàn kọ́kọ́ bẹ́ẹ̀ tí n bá dákẹ́ fún ẹ mo dákẹ́ ni aláyé bàjẹ́ lójú ẹ ní fọ láti máa ṣe rere mi ì tí ráyè tiẹ̀ ẹ jẹ́ ká lọ sí Yinka blog náà kí n tó padà lọ sọ́dọ̀ ẹ̀ ibo la gbọ́dé. àwọn Nollywood tí wọ́n fẹ́ tọrọ owó fún tí mo fi ṣe show wípé mo ti rántí nǹkan tí mo fẹ́ sọ ṣé gbọ́ nǹkan tí Yinka sọ ó ní 6 months ago lòun ti bá Lizzy sọ̀rọ̀ gbẹ̀yìn àní ẹ̀dá eléyìí mo máa sọ nǹkan kan ṣé ń gbọ́ mi Mama Esabod lè testify gbé mi ṣe wà yìí tí n bá sọ pé peace kí tọ̀tún má bínú kí tòsí má bínú ni níwájú Ọlọ́run àti ènìyàn ẹ bá mi pé màmá ìtorí number 1 mi ní nọ́mbà Àbíkẹ́ sister Kẹ́mi ẹlẹ́wà gọ̀yìn tó bá wà lórí chat ẹ bá mi pé kó jẹ́rìí sí nǹkan tí mo ń sọ yìí ìgbà tó ní màmá àtàwọn Àbíkẹ́ make peace àbí kò yé yín bó ṣe sọ pé jà yẹn bẹ̀rẹ̀ padà ẹ bá mi pé Kẹ́mi ẹlẹ́wà gọ̀yìn mo ní mo fẹ́ nọ́mbà Àbíkẹ́ because mi ní nọ́mbà Àbíkẹ́ lọ́wọ́ kí n tó gba nọ́mbà Àbíkẹ́ èmi àti màmá sọ̀rọ̀ ńjọ́ náà ṣóyé yín ṣé ń gbọ́ mi ẹ bí màmá Esabod nǹkan tí mo sọ yìí mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ màmá mo ní màmá ẹ jọ̀ọ́ ẹ bá mi bí màmá mo ní màmá ẹ jọ̀ọ́ ẹ má bá ìyá Ìbàdàn jà ẹ má bá Àbíkẹ́ jà ẹ má ṣe báyìí mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ màmá bó tẹ̀ jẹ́ pé mi bọ́ síta mi wá bẹ̀bẹ̀ yẹn ṣùgbọ́n màmá Esabod ẹ járọ́ mi mà tí bá ń parọ́ ìgbà yẹn ni peace yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa dàrú màmá mo pe màmá jọ́nà mi ìmọ̀ kan tó ṣẹlẹ̀ mo wá pe màmá láti sọ pé wọ́n ṣe ó dẹ̀ bọ́rọ̀ Ṣadé ní ìgbà yẹn àbí ó dẹ̀ mo rí miss call màmá mo wá pe màmá ẹ bí màmá ní nǹkan tí mo ń sọ yìí mo bẹ̀rẹ̀ sí bẹ̀ màmá mo ní màmá ẹ jọ̀ọ́ ẹ má bá Àbíkẹ́ jà màmá ẹ jọ̀ọ́ ìyá Ìbàdàn ẹ fi wọ́n lẹ̀ ẹ má bá wọn jà màmá yẹn dẹ̀ ṣàlàyé mo dẹ̀ ní màmá àgbàlẹ̀ yìí dà fún wa àbí kò yẹ yín ká ní mo ní nọ́mbà Àbíkẹ́ náà máa pè ẹ bá mi bí Ṣadé eloquenza mo pe Ṣadé ńjọ́ náà mo ní Ṣadé ṣáàbá mi máa pẹ̀tù sábìkẹ́ nínú kó má dá màmá lóhùn o ipe màmá ó ti mọ màmá àgbàlagbà ni wọ́n Ọlọ́run mo dẹ̀ pé Kẹ́mi ẹlẹ́wàgbọ̀n náà pé kó jọ kó fún mi nọ́mbà Àbíkẹ́ àbí kò yẹ yín nǹkan tó ń pè ní pé èèyàn fẹ́ peace nìyẹn ká sọ pé mò ń bá Dọ̀kásì sọ̀rọ̀ ńgbà yẹn náà ni àbí ká sọ pé mò ń bá gbogbo wọn sọ̀rọ̀ máa pè wọ́n àfi tí olórí burúkú ọmọ Lizzy bá fẹ́ parọ́ ìgbà tí mo máa kọ́kọ́ bá sọ̀rọ̀ ní ìgbésí ayé mi Kùránù ní Lizzy mi ìmọ̀ ẹ̀rí ẹ̀rẹ̀ pé ó máa ń jáde ó máa analyze ìwọ sọ́njọ́ yẹn Lizzy ó sọ pé torí
èmi fẹ́ wá set ẹ up mo ṣe wá bá ẹ o mọ̀ mí ni tó bá mọ̀ mí sórí èmi tó lose nínú ayé ẹ ó dàbí pé o lose gbogbo ayé ni lọ bí anybody tí bá ní mo support èèyàn mo máa ń dúró tán ni Lizzy ìjọ tí máa kọ́kọ́ wá bẹ́ẹ̀ àdàbí tó bá jẹ́ pé mo wá bẹ́ẹ̀ láti disgrace ẹ àbí mo wá bá ẹ láti wá set it up. Do I even know you? Have you got anything for me to set you up? Hell no. Hold on, King Be phone. Ẹ má lọ. Ẹ jọ̀ọ́. Very important. Ẹ má bínú. Yeah, are we still online? Mo ń bọ̀. Mo ti gbé kúrò. Mo ń bọ̀. Ẹ má bínú o. Mo fẹ́ wò bí àyíwá online ni o. Ẹ má bínú. Ẹ má bínú. Are we still online? Okay, àyíwá online. Okay. Ẹ jẹ́ kí n padà lọ máa play kíní yẹn lọ. Ẹ má bínú. Mo ń sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan. Mo ń bọ̀. Mo ń bọ̀. Ẹ má bínú o. Ẹ jẹ́ ká wá continue ọ̀rọ̀ wa. Mo ń bọ̀. Yeah. Mo ń bọ̀. Oh, sorry. I made a mistake. Sorry. Ìyẹn kọ́ mo fẹ́ play. Ilé la fẹ́ play. Mo ń bọ̀. Ṣé gbogbo yín gbọ́? Yeah. Ẹ má love and like. Ẹ má love and like. Ṣé ń gbọ́ mi? Yeah. Yinka TNT sọ pé òun bá gbogbo àwọn èèyàn ṣe pé òun dákúnjà pé òun máa mediate peace tíjà bá ṣẹlẹ̀ ni. Am I communicating? Yeah. Now, mo wá ń sọ fún yín lọ pé ìgbà tí peace ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa dàrú yẹn, èmi àti Esabod sọ̀rọ̀. Mo bẹ̀ Esabod on behalf of everybody pé kó má bú Àbíkẹ́, kó má bú Ìyá Ìbàdàn.
ẹ lè pè Esabod onírọ́ ló máa ń sọ pé ẹlẹ́rìí òun wà níbì kan èmi máa fún yín ní rìsíìtì ni ṣé ń gbọ́ mi mo ní nọ́mbà Àbíkẹ́ ká ní mo ní nọ́mbà Àbíkẹ́ ńjọ́ náà máa pe Àbíkẹ́ mi lẹ́wà gan yóò wà láyé mo ní kó fún mi nọ́mbà Àbíkẹ́ but bí a tún wá sọ̀rọ̀ àbí kò rántí fún mi mo dẹ̀ pé Ṣadé Eloquenza náà sister Ṣadé my lovely sister mo ní kó jọ kó bá mi pẹ̀tù sí Àbíkẹ́ nínú pé kábíkẹ́ ṣáà má dá màmá lóhùn pé kó dákẹ́ pé tó bá dákẹ́ pé màmá máa ignore ṣé nǹkan tí mo sọ yé yín that is what they call peace Yinka ìwọ sọ pé gbogbo àwọn bloggers ló máa ń bá ṣe o lọ́tà ipe so kàkà kó dá síjà wàá bá wọn mediate peace irọ́ ló fi yẹn pa Yinka tó bá mediate peace wàá pe ọ̀tún wàá pe òsì wàá pe màmá wàá pe everybody but ó ṣe yẹn ibi tí dọ̀kásì ti ṣépè nìkan lórí ní gbogbo nǹkan tó ń lọ lórí social media láti bí oṣù mẹ́fà tí olórí burúkú ọmọ aláyé bàjẹ́ ọmọ Lizzy tó jẹ́ pé kò lè jèrè láyé kò lè jèrè lọ́run àwọn tí ò bu ẹwà bọ́ta wà gbọ́mọ wọn ṣépè ṣòro bẹ́rù bá anybody ni gbàgbé ẹ̀ gbé àwọn ọmọ yẹn báyìí kò máa ṣépè fún wọn ṣórí bó ṣe ń ṣe fún wọn bẹ́ẹ̀ ló ṣe ń padà sí ẹ àdàbí tó bá yẹ pé àwọn ọmọ ló ṣe àdàbí tó bá yẹ pé àwa náà láṣẹ mo wá ń sọ lẹ́nu mo ra Kùránì yìí torí ti ẹni Lizzy ṣòmọ ẹ kó sọ pé mo wá set ẹ up mo ṣe súnmọ́ ẹ àdàbí tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí tí ò bá ṣe pé inú kan tí ma fi ń gbèjà ni mo fi wá gbèjà ẹ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ìtorí pé wọ́n set you up for what have you got Lizzy you are penniless you are nobody you are an ant eṣinṣinú gòníẹ olórí burúkú you are nobody ó wá gbé wa mugo lórí social media ni as a matter of fact I don't know you I hate you with passion gbogbo yín ẹni kó screenshot fún yín ìgbà tí bá ṣẹ̀ṣẹ̀ tẹ̀lé nígbà tó ń bú mi kó yín jẹ ẹ̀yin yẹ̀yẹ́ Britty mi kó yín jẹ tó bá ń bá yín jà tó ń drag yín ni máa ń gbèjà yín kí ló fẹ́ fún mi Lizzy ká kúlù fún àti gbogbo àwọn tó sọ pé mo tọrọ gíláàsì lọ́wọ́ ẹ̀ ikú ló máa pa gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan àdàbí tí mo bá tọrọ gíláàsì ẹ bá mi kí bọ̀dá pagbo yín mi ká ẹ pagbo yín mi ká God bless you sir I saw the video you did ọlọ́run á pọ̀ yín lé ẹ̀wọ̀n á pọ̀ yín lé ibi tí yóò ti lè sọ̀rọ̀ náà àwọn èèyàn kan ló máa sọ̀rọ̀ fún yàn Lizzy wà láìtàláì kò ń ṣe tọrọ tẹnu jẹ́ ká dálẹ̀ ká túṣà ó ní nǹkan tí mo ní gbàgbé ẹ̀ ó ní nǹkan tí mo ní it is not about material things ìdajì salary mi àánú ni mo fi ń ṣe I don't have to come to show it off the way you do olórí burúkú ọmọ àdánù Lizzy àdàbí tó bá jẹ́ péjọ tí mo wá bẹ́ẹ̀ àdàbí tó bá jẹ́ péjọ tí mo wá bẹ́ẹ̀ mo wá mọ̀ ń pa ẹni àbí mo mọ̀ ẹ́ rí mo rí pé gbogbo ayé kọ́ ẹ̀ sí ẹ mo dẹ̀ wá mo wá gbèjà ẹ inú kan ni mo fi gbèjà ẹ ṣùgbọ́n ọmọ bí tí mo ti máa pé lórí burúkú ní Lizzy ìgbà tí mo gbèjà ẹ tán mi expect kó ṣe nǹkan kan kó follow mi ṣó máa pé òun mú receipt ibi tó ti náwó fún gbogbo èèyàn jáde Lizzy tó o bá mú receipt ibi tí mo ti tọrọ owó lọ́wọ́ ẹ àbí ibi tó ti fún mi lówó àbí ibi tí mo ti tọrọ ilẹ̀ lọ́wọ́ ẹ àbí tí mo ti tọrọ glasses lọ́wọ́ ẹ Lizzy tó o bá mú síta lórúkọ Jésù Kùránì ni mo gbé dání ṣọtírí mi tí ìjà ìtọrọ lórí burúkú gbogbo yín ẹ máa fi Kùránì ṣépè ẹ máa fi Bible ṣépè ẹ ti já àárín ẹ ṣọtírí mo tí ìjà Lizzy gbogbo ègúnú Kùránì àjẹ tiẹ̀ àdàbí tó bá yẹ péjọ tí mo wá bá ẹ tí mo wá gbèjà ẹ mo mọ̀ ẹ́ rí àbí pé mo kàn dé bébí ṣe máa ń ṣe tèmi nìyẹn ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ now mo dẹ̀ gbèjà ẹ mo dẹ̀ send message mo ní jọ̀ọ́ má dá wọn lóhùn mọ́ mo ní jọ̀ọ́ má dá wọn lóhùn mọ́ ìgbà tó máa bá mi sọ̀rọ̀ kébì ló pè kébì ṣe 3-way call kébì ò tí kú my darling Odogbolú brother kébì ò tí kú kébì ṣe 3-way call ó dẹ̀ dúpẹ́ lẹ́yìn tó dúpẹ́ tán àbí a dẹ̀ tún sọ̀rọ̀ lẹ́yìn yẹn mo dẹ̀ tún bẹ́ẹ̀ náà ni pé má jà bí ṣe máa ń ṣe nìyẹn gbogbo yẹn mọ̀ mí mo máa ní gbogbo voice note tó gbé jáde òótọ́ mo bú màmá ìjà ló dé tó mi dòwe ńgbà yẹn gbogbo àwọn tí bá bú nínú bẹ̀ mi ìdẹ̀ ṣàbòsí à ń jà ni mo ṣe bú wọn ẹ mọ bí tí mo ti máa pọ́ lórí burúkú lọ́mọ Lizzy bàbá ńlá user ni
tó bá ti ń lò yín tẹ́ ń gbèjà ẹ̀ tẹ́ ẹ̀ bá ti gbèjà ẹ̀ mọ́ ẹ ti di ọ̀tá ẹ̀ ṣé ń gbọ́ mi ẹ jẹ́ kí n máa sọ lọ ìgbà tí mo gbèjà girl yìí ó ṣàkẹjọ Tóyìn ó rò fún mi ẹ má blame gbogbo àwọn tó gbèjà ẹ̀ ẹ má blame gbogbo àwọn tó bú Tóyìn èmi náà bú Tóyìn mo bú Tóyìn because nǹkan tó sọ fún mi ni ó bà ọmọ yẹn jẹ́ Tóyìn yẹn ni wọ́n wá lì kásì ẹ̀ lẹ́ni olórí burúkú aláìnítìjú aṣọ òtí ẹ̀ lé èmi ò ní bẹ́ẹ̀ ṣépè mi ní ṣépè fọmọ ẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ ṣiṣẹ́ ló ń májá tó fi ń bá ìyá ẹ̀ sùn èdè á di àwọn mọ́pọ̀ tó tẹ̀lé wọ́n á gbé bọ̀ báyìí wọ́n á yí yẹn pa èmi ni mo sọ bẹ́ẹ̀ tó bá dẹ̀ mọ̀ pé ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ló bí ẹ mo ń bọ̀ lẹ́kọ̀ọ́ very soon fi mọ́pọ̀ lẹ̀ jẹ́ ká jọ pàdé tí ìbá nú ẹ̀ pa tí ìbá kọ́ ẹ báyìí kó pè mí lọ́mọ àlè olórí burúkú ọmọ ṣọ́gbọ́n bẹ́ẹ̀ mi ràn ìyá ẹ̀ ni èmi ò ràn ìyá ẹ̀ tí n bá dákẹ́ mo kàn dákẹ́ ni mo ràn ìyá ẹ̀ jẹ́ ẹ̀ tún jókòó ọ̀rọ̀ ni ẹ gbà jókòó ẹ jẹ́ ẹ̀ tún jókòó. Now Yinka wá sọ pé òun mediate peace ó mediate peace because àwọn èèyàn ò lè máa jà kó máa bára wọn jà kó dẹ̀ ní ọ̀rẹ́ gbogbo wọn ní àbòsí ló ń jẹ́ bẹ́ẹ̀ Yinka àbòsí ni you can talk but you stay out of it ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ ẹ lọ. It was that show ni àlùjọ response tó ló bú mi níwájú Ọlọ́run àti ènìyàn bí mo ṣe rí show yẹn táwọn èèyàn sọ fún mi mo ní ẹ má gbé wá fún mi nǹkan tẹ́mi fẹ́ sọ mo ti sọ mi ò bú ẹni tó fẹ́ gbowó fún mo kàn yànyàn náà rọ̀ ni and that was it mo ní èmi mo ṣe gbé show yẹn fún mi see no evil hear no evil mi ò fẹ́ rí in tó wá jẹ́ kí wá sọ ilé yìí ni wípé nígbà tó ti ń di pọ́n ní ọ̀rọ̀ àbòsí tí wọ́n mo ṣe ní ẹni tí ń bá ṣàbòsí pẹ̀lú ẹ̀ bóyá mo pè mo ní màmá ṣe báyìí o dọ́kàsì èèyàn báyìí ni òkìní kan o tí ò bá sọ síta tó bá ń gba àdúrà ẹ̀ ò ní gbà níwájú Ọlọ́run. má bínú tí ẹ ti gbà. mi ò pé àlùjọ níwájú ọba ayé àti ọ̀run mo kàn déédé wà ní Lizzy pè mí bó dẹ̀ ṣe pè mí ó ní àǹtí Yinka pé wọ́n lálùjọ ṣe ṣóò fún mi mo lè mi ò rí. yes ẹ jẹ́ kí n kọ́ mi síbẹ̀ yẹn ṣe rí Lizzy òun gangan ló lórí alábòsí tí n bá ráyè ṣe rí bó ṣe ń ṣe ṣó ẹ yẹn ó máa ń wù mí kémi náà máa bá analyze but mi kì í ráyè ṣó ti yé yín mo máa ń busy gan ṣe rí Lizzy olórí burúkú yìí ọmọ tó yẹ pé gbogbo àdàbí tó ń pè orí ẹ̀ ló máa padà sí àdàbí tó yẹ pé àwọn ọmọ tó ṣépè fún ṣẹ ṣó dẹ̀ rí Lizzy ibi tí mo bá ti ṣépè fún ọmọ ẹ gbé síta because o máa ń tẹnu mọ́ pé èmi ni mo ṣépè fún ọmọ ẹ ibi tí mo bá ti ṣépè fún ọmọ ẹ wàláhì tó bá gbé síta ní ọ̀sán Lizzy máa bọ́ta máa ṣe show máa dẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti rí gbé síta Lizzy àní ọmọ rí odó ló ṣekú pàyà ẹ̀ àwọn ọmọ pọ̀ tó ń tẹ̀lé ẹyẹ sẹ́ àwọn ló máa pa ẹgbẹ̀yìn èmi tí mo sọ bẹ́ẹ̀ ni lọ́ máa pa ẹ́ lọ́ máa pa Lateef olórí burúkú Lateef alápò ògbẹ́ oníkátátá ó sọnù Lateef olè ó máa dúró bẹ́ẹ̀ tí ò ní direction ni ṣó tiẹ̀ wá ní direction ni ẹni tó fẹ́ yọ mẹ́mẹ́ ìyẹ onírú àti ẹ̀rá rú lọ́wọ́ first wife máa fi rú náà wọ̀nyí sìn wọ́n yẹ̀ ṣẹ̀gbẹ́dẹ́ látẹ̀kọ́ ni ìyàwó Lateef ìyàwó first wife ẹ̀ ló tà fún wa ẹ jẹ́ fi wọ̀nyí kẹ má rò bí mò ń parọ́ ìyàwó Lateef ni mo ní ẹ jẹ́ ká patronize wọn ẹ wò Èkó ló ti ṣẹ̀ṣẹ̀ gbé wá ẹ jẹ́ fi rú wọ̀nyí ìyẹ ológìrì ìyà onírú olórí burúkú ìyẹ mọ́ínmọ́ín olóṣì tó bá tiẹ̀ máa para ẹ nítorí ọkùnrin ẹ torí nǹkan ọ̀gẹ̀ tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹ tó ti sọnù ń kọ́ olórí burúkú Fọlá ọmọ dáadáa ọmọ rere bí iyán mi tí ráyè tiẹ̀ o tí àǹtí mo yìí fún jẹ ìyónrú irú lélẹ́yìn oṣẹ́ rí ìyónrú first wife Lateef ló ta fún mi kò dẹ̀ wọ́n rárá 5,000 ni tó bá fẹ́ máa fún ẹ nọ́mbà ẹ̀ ìyónrú first wife Lateef ló ta rú ìfún mi o ìwọ tó bá fẹ́ rú kó pè mí máa fún ẹ ó ń ta ó ń tògìrì ògìrì àti irú ló ń tà first wife Lateef ló ń tà irú àtògìrì ṣẹ́ ń rí àwọn rival Lizzy Anjorin nìyẹn àwọn tó ti torí ẹ̀fẹ́ kú nìyẹn ìyónrú òun ló ta wí fún mi 5,000 ni tó bá fẹ́ kó pè mí wọ́n tògìrì náà jẹ́ ń tògìrì wọ̀nyí ògìrì rẹ̀ ṣẹ́rí ìyó ológìrì ògìrì ní first wife Lateef ló ta ìyó ológìrì ìyó onírú màá tún wá fi èyí tó kù wọ̀nyí
kí ni ti bàjẹ́ jọ bó ṣe ń lọ́wọ́ irú ìyónrú a ní ká help wọn tí Latif bá fún wọn lówó oúnjẹ a ní ká máa patronize wọn ìyónrú so tó bá fẹ́ ra rú máa fún ẹ nọ́mbà ìyàwó Latif òun ló ń tà first wife ẹ̀ ló ń ta rú ìyónrú ìyó mẹ́mẹ́ mo ti torí àwọn èèyàn sí yẹn lẹ́kọ̀ọ́ kó máa ta mẹ́mẹ́ fún wọn ìyólógì ìyó mẹ́mẹ́ ìyónírú ìyólógì ògì ọmọ bá mi gbógi wá next ṣé ń gbọ́ mi Yínká sọ pé ìgbà tálùjọ bú òun Lizzy wá pè àǹtí mi Yínká wọ́n sọ pé àlùjọ bú yín Lizzy olórí burúkú ni alábòsí ni ẹ olè aṣẹ́wó olóṣì bàbá tó kú yẹn bàbá ọba tó kú ó ti ń bá àwọn obìnrin sùn tipẹ́ kò kú ìjọ tó bà ní ẹ ló kú lórí kú ẹ olórí bu ẹ fẹ́ nọ́mbà yóò ń rú máa fún yín nọ́mbà Latif ni ìyàwó Latif first wife ló tarú yẹn ṣe rí pé wọ́n ò dá wọ́n ẹ̀ṣẹ̀ gbé wá látẹ̀kọ́ jẹ́ ìfipá níwọ̀nyí tẹ bá rò bí mò ń parọ́ ń bọ̀ torí mi ò kí ń parọ́ ṣe rí pálí ni wọ́n ẹ̀ṣẹ̀ gbédè ni máa fi gbogbo ẹ̀wọ̀n yín ìyónrú ìyólógìrì first wife Latif ló ń tà ìyónrú ìyólógìrì ẹ jẹ́ a máa sọ̀rọ̀ lọ. Yínká sọ pé Lizzy pé òun pé wọ́n lálùjọ ṣe ṣó fún yín mi mọ̀ ń pa ẹ irọ́ ló lórí burúkú ń pa ṣe mọ́ wáyé ìjọ tí Anamáyọ̀wá máa kọ́kọ́ ṣe ṣó fún mi olórí burúkú yìí ló máa polè kó wá jà òun ló máa polóko kó wá mu ṣó fẹ́ gbọ́ Yínká Lizzy mọ̀ ń pa bálùjọ ṣe ṣó fún ẹ irọ́ ló ń pa ṣe mọ́ bí tí mo ti mọ̀ pé lórí burúkú ọmọ tí wọ́n ń súnmọ́ lọ́mọ yìí gbogbo àwọn tó ń gbèjà ìlú yìí máa fojú wọn gúngi ẹ lọ kọ sílẹ̀ mo gbèjà ẹ ṣé gbogbo yín rántí pé mo gbèjà ẹ mo dẹ̀ gbèjà ẹ back to back ni ṣọyẹ yín ibi tẹ́tí wọn pé lórí burúkú ni ẹ máa sọ statement kan a friend with my enemy is my enemy àwọn Nàìjíríà kọ́ máa ń sọ pé kò kà wọ́n o ìwọ tó bá ti ń bá ọ̀tá mi ṣe ọ̀tá mi ní ẹ gbàgbé ẹ mo mọ bó ṣe fẹ́ define ẹ ṣùgbọ́n ìwọ tó bá ti ń bá ọ̀tá mi ṣe ọ̀tá mi ní ẹ nígbà yẹn mo bá wọn yẹsà board àwọn kí ló kọ lady manager àwọn àbíkẹ́tẹ́lẹ̀ mo ti gbàgbé orúkọ ẹ̀ gbogbo àwọn Kwame ṣé gbogbo yín rántí mi ìbá gbogbo wọn ṣe àwọn gangan ni Lizzy lọ mú lọ́rẹ̀ẹ́ nígbà yẹn kò wá ń bá mi sọ̀rọ̀ mọ́ èmi ló dé bá sọ̀rọ̀ bọ́bá ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn mi ìbàjà àánú ẹ̀ máa ń ṣe mí kò bá mi sọ̀rọ̀ even ìgbà birthday mi kò celebrate mi kò ṣe birthday ọdún yìí o last year àwọn èèyàn mo ní chat yẹn àwọn èèyàn send message òṣà ẹ ṣe gbogbo àwọn òṣà yẹn ó wá ń bá wọn ṣe ó máa sà wọn lórí iṣu ẹ ṣọtí yẹn where were all these people when I was there for you ẹ mọ̀ kan tó ṣe lọ súnmọ́ wọn ó ti rí pọ́n gbèjà òun ṣe oyè gbogbo yín ó dẹ̀ rí báwọn ẹ sábọ̀dù àwọn òṣà gbogbo group wọn yẹn bó ṣe ń wá fún mi gbà yẹn ọmọ yìí náà wá sá olórí burúkú tó yẹ pé ibi tó bá ti ń rí jẹ ibi tẹ́ bá ti ń gbèjà ẹ ló máa ń mọ̀ aláyé bàjẹ́ aṣièrè oore pé aṣièrè gbàgbé àdàbí Kùránì yà dá láàrin èmi àti ẹ Lizzy tí n bá tọrọ owó tí mo tọrọ lẹ̀ tí mo tọrọ gáàsì lọ́wọ́ ẹ because etí gbogbo ayé òdi wọ́n gbọ́ ìgbà tí mo sọ pé èèlò ni ṣọ́ọ̀bù wo ló ti rà sí àwọn olórí burúkú kan wá bọ́ta tó wọn analyze tó sọ pé mi tọrọ glass ò ní nǹkan tí nǹkan tó ò ní ṣo lè fúnyàn ni nǹkan tó ò ní ṣo lè fúnyàn ni náà ẹ jẹ́ kí n máa sọ lọ gẹ́ọ̀ yìí wá ń bá wọn ṣe mi ìdẹ̀bínú